ọ̀ṣàánú ọ̀gùnmi ọ̀ṣàánú ọ̀gùnmi ọ̀ṣàánú ọ̀gbẹ́ni àbí òun ọmọ ní òjò òun. You can see the blessed family. Alóńgbò òde wáyé. The Baba family. Ẹgbẹ́gbẹ́ ọ̀run. Sílẹ̀ àbáwọn bá tán nílẹ̀. Òbí lọ sí ìkọ̀wé àwọn bá tán nílẹ̀. Ìwádìí fẹ́ wọ́dí sí i. Omi kọ́lé bá kọ́lé bá omi ọ̀fẹ́ lọ́wọ́. Omi ti wá láyé omi sí omi ọ̀fẹ́ lọ́wọ́. Ìjọba ní ìjọba àdìsọ́lá ìjọba ní ìjọba ìfẹsẹ̀ ìjọba sí òkè. Sílẹ̀ àwọn bá lóore. Omi bá kọ́lé bá. Thank you.